tí kóòtù àdàbí fi wà ẹ jẹ́ á pe ìfẹ́ padà láàrin ọkọ àtìyàwó láàrin mọ̀lẹ́bí ẹ jẹ́ á pe ìfẹ́ padà sáàrin wa torí tá a bá kọ̀ láti pe ìfẹ́ padà ó máa jẹ́ nǹkan tó máa ṣokùnfà ìṣòro láǹlà fún àwọn ọmọ lẹ́yìn ọ̀la kò sọ́gbọ́n rẹ̀ mo gbàdúrà kọ́ bẹ́ẹ̀ mo sọ fún yín má ṣe é ni Ọlọ́run fẹ́ràn wa púpọ̀ gbogbo ohun tọ́lọ́run tó kó sí wa lọ́wọ́ nǹkan tó dáa ni ṣùgbọ́n fẹ́nu wa là á fi ń ba gbogbo nǹkan jẹ́ a nífẹ̀ẹ́ ìfẹ́ ohun tí a fẹ́ ṣe tó wà nínú wa a nífẹ̀ẹ́ rẹ̀ ju ohun tọ́lọ́run ní ká máa ṣe lọ. ìdí nìyẹn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìdílé ó fi dabarú lónìí. àbí ohun tí mò ń sọ yìí alàgbà ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sà. ẹ mà kálẹ́. a ní ẹ sà. ẹ lẹ́ o. ẹ sà. ẹ dákọ yín. Timothy Sunday lórúkọ mi sà. alàgbà Timothy Sunday ọmọ bíbí ìlú wo ni. wọn bíbí ìlú òkè ni mi sà. ibo ni nílùú òkè. Àpòmù Ìkirè. ọmọ bíbí ìlú Àpòmù Ìkirè òun náà ni. bẹ́ẹ̀ ni sà. ìlú wo lẹ wá gbé yan tààrà. Badagry ni mo dàgbà sí. Badagry lẹ dàgbà sí. bẹ́ẹ̀ ni sà. sẹ́yìn àti ìyá yín àbẹ́tẹ̀ àti bàbá tó bí yín lọ́mọ. èmi àti jáde mi sà. lẹ gbé ní Badagry. bẹ́ẹ̀ ni sà. ọ̀dà lọ́wọ́lọ́wọ́ báyìí mo lẹ wá ń gbé. Abẹ́òkúta ni mo bá báyìí sà. kí ló sún yín d'Abẹ́òkúta. fọgànáìsà ni mo kọ́ láti kékeré mo dẹ̀ gbà yìí ní 2010 ọ̀rọ̀ kan ṣe fídíọ̀mù yẹn dáàdì mi àti mẹ́mi nípa àwọn ò gbọ́dọ̀ fojú kanra wọn. mọ́mí yín àti dáàdì yín àwọn ò gbọ́dọ̀ fojú kanra wọn. bẹ́ẹ̀ ni sà. ṣé mọ́mí yín lónìí ò ní fojú kan bàbá yín àbí bàbá yín lónìí ò ní fojú kan mọ́mí yín. mẹ́mi ní mo bá àwọn fi á ṣe fídíọ̀mù fún mi dáàdì mi dẹ̀ pé tí mo ń bá wa mẹ́mi gbọ́dọ̀ dé ilé ọ̀dọ̀ àwọn mẹ́mi dẹ̀ ní àwọn olè dé ilé ọ̀dọ̀ dáàdì mi láéláé bí torí àwọn nǹkan táwọn ti jọ fà sílẹ̀ èmi ò mọ̀ kán lè jọ fà sílẹ̀ tẹ́lẹ̀ níta ni mo ṣe ń gbọ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ sà. kí ni nǹkan tẹ́ yìí gbọ́. nǹkan tí mo gbọ́ ní kékeré nígbà tí mo kọ́ sùn mo rí ìran wípé ara ìyá tó bí ya mi ò yá mo dẹ̀ lọ lójú wọn yẹn pé kí la máa ṣe tára ìyá máa fi yá wọ́n dẹ̀ lémi náà máa lò tára ìyá yẹn máa fi yá sà. ẹ farabalẹ̀ o ẹ farabalẹ̀ o ẹ farabalẹ̀ ẹ ra dọ́rọ̀ padà díẹ̀ sẹ́yìn. ok sà. ẹ ra dọ́rọ̀ padà díẹ̀ sẹ́yìn pé wọ́n lẹ́yìn ni wọ́n fẹ́ lò. bẹ́ẹ̀ ni sà. kí ni wọ́n sọ débẹ̀. oníṣègùn ni yáyà mi lójú ayé oníṣègùn lójú ayé. bẹ́ẹ̀ ni onílé sájà ìbàdí ó dẹ̀ ní sábẹ́kúta ara ìyá yẹn mo rí para ìyá yóò yá lójú ìran ó ti wà lórí àsàn. ẹ̀yin lálàá. bẹ́ẹ̀ ni sà. ẹ̀rí báyà ara ìyá àyà yín ọ̀yá lójú ìran. bẹ́ẹ̀ ni sà. ẹ tẹ̀síwájú. ṣùgbọ́n a lọ lójú ìran yẹn àzàkọ́ bí ìdílé ìyá ni mí mo lè lójú ìran yẹn pé kí la fẹ́ ṣe tára ìyá yẹn fi yá láti jọjọ́ yìí tára ìyá yìí yá ọwọ́ alẹ́ mi náà máa lò tára ìyá yẹn máa fi yá. nígbà tẹ lálàá ẹ rí ìyá àyà yín. bẹ́ẹ̀ ni sà. oníṣègùn sì ni. bẹ́ẹ̀ ni sà. lójú ayé. bẹ́ẹ̀ ni sà. ara wọn wá yá lójú àlá. bẹ́ẹ̀ ni sà. ẹ wá ń bi wọn pé kílẹ̀ yìí ó lò fún yá ìdí ara yìí ó fi yá. bẹ́ẹ̀ ni sà. mo wá sọ pé yìí ni wọ́n fẹ́ lò. bẹ́ẹ̀ ni sà. ẹ tẹ̀síwájú. ṣé wàá ní gbèmí ni wọ́n máa lò. ìran yẹn ṣá lọ wọ́n gbà tí mo kọ́ṣẹ́ yẹn tán ní 2010 kàn ṣe fídíọ̀mù yẹn gbogbo àbá àti ìyá ẹ̀ wọn ò fẹ́ fojú kan ara wọn. so lẹ́yìn dẹ̀ mẹ́rin mi ṣàrò pé kò sí wàhálà mẹ́rin mi ló mú wá sí Abẹ́òkúta bí kí n wá lọ́dọ̀ fọgànáìsà kan tí n bá lo 2-3 months pé ìyá lè ṣe fídíọ̀mù fún mi wọ́n gbà mo kọ́ṣẹ́ lọ́wọ́ Badagry mo ra kẹ̀kẹ́ gbàtú yà mo ra machine tí mo ń gbé lọ bíṣẹ́ gbàtú mo dẹ̀ di Abẹ́òkúta ń bà lọ́dọ̀ ẹ̀ńtọ́ni kí wọ́n á lo 2-3 months lọ́dọ̀ ẹ̀ pé kí ẹ lè ṣe fídíọ̀mù fún mi ó di pé mo máa lọ gba owó oúnjẹ lọ́wọ́ ọmọ mi tí máa fẹ́ faṣọ ọmọ mi tí máa lọ gbowó ọṣẹ ọmọ mi tí máa gbowó oúnjẹ mo sáré pé iṣẹ́ yẹn mo yí pé tọ́ bọ iṣẹ́ yẹn lójú mo jáde mi ò ṣe fọgànáìsà ẹ̀ mọ́ gbàtú àwọn bẹ̀rẹ̀ sí tẹ̀lé àwọn bíkìlìyà títí gbàtú mo gbé wà láyé pọ̀ pé mi ò kọ́ bíkìlìyà mo ṣáà fi ṣe bíkìlìyà yẹn sílẹ̀ mo bẹ̀rẹ̀ sí tẹ̀lé àwọn ní tẹ́lá yẹn mọ́tò gánẹ́tì gbogbo yẹn bọ̀wọ̀ tí mo fi kọ́ gbogbo tẹ́lá yẹn náà tọ́ba ibi tí mi bá ti ṣẹ̀ ọ̀nà mi aláìdẹ́pọ̀ mo dẹ̀ máa ní ìbálòpọ̀ pẹ̀lú ìyá mi lójú oorun lójú àlá jáde sójú alẹ́ tí máa ìyá yóò yọ sí lójú àlá bẹ́ẹ̀ ni sà. ẹ wá ní ìbálòpọ̀ pẹ̀lú rẹ̀. bẹ́ẹ̀ ni mo dẹ̀ máa rí ìsàrà sójú ayé. ok mo gbọ́ yín. so ìgbà tí mo dẹ̀ nǹkan tí ẹ tẹ́lá yẹn. ọ̀dà ẹ jẹ́ ká kọ́ báyìí ìgbà tí ẹ ní ìbáṣepọ̀ pẹ̀lú ìyá yín lójú àlá. bẹ́ẹ̀ ni sà. ǹjẹ́ yìí ti ẹ̀ fi tó ìyá yín létí. bẹ́ẹ̀ ni ìgbà tí mo tẹ́lẹ̀ mi ò kàn fi tó yà mí létí mo rò bí wọ́n gbé àwọ̀ yá mi wọ̀ ni. pẹpẹ yẹn wọ́n ń gbé àwọ̀ ya yín wọ́n á bá yín lójú àlá. bẹ́ẹ̀ ni sà mo wá ṣègbìyànjú fúnra mi lọ́tún tó ṣe mi gbóná omi tútù ilé aláfa ilé ìwòlì so mo jáde pé nǹkan yẹn náà kò lọ títà máa lọ bá ìyá mi
bí àwọn ọkọ̀ bàbá ni mò ń pàṣù kí ni mo tó ṣẹlẹ̀ ṣùgbọ́n náà tó bẹ̀rẹ̀ sí mú mi jáde ọlẹ́ aláfa wọlé babaláwo wọ́n máa sọ pé wọ́n mọ̀ nípa àwọn tí ó ń ṣe mí. ta ló sọ bẹ́ẹ̀ sáwọn aláàfáà náà. ìyá àwọn aláàfáà àtàwọn wòlíì. wọ́n ní ìyá yín yìí mọ̀ nípa ohun tí ń ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ nípa àwọn tó ń ṣe mí. ṣé ibi tí ìyá yín mú yín lọ iná ni wọ́n ti sọ pé ìyá yín mọ̀ nípa ohun tí ń ṣe yín. bẹ́ẹ̀ ni sà. ìyá yín náà sì fetí gbọ́. wọ́n fetí gbọ́ sà. nígbà wọ́n sọ. bẹ́ẹ̀ ni sà. kí ni ìyá yín wá sọ. jáàmù ò ní sọ wọ́n kọ́ ọkọ̀ máa dìde akọ̀ máa lọ lé ni. tọ́ba yá wọn tún máa mú mi lọ síbòmí náà. ẹgbẹ́ àti màsí yá mi rìnrìn àjò títí tí àárín solution tọ́ba yá mú 10,000 wábì kan mo lè dá 5,000 lẹ̀ kí àbí 5,000 lẹ̀ bọ́bí ẹ̀ lè 20,000 tí màá wá 10,000 tí àbí náà wá 10,000 gbàdá aláṣẹ ìgbìyànjú yìí títí èmi àti yá mi tí àárín solution yá mi ṣàfihàn sílẹ̀ pé àwọn olè wá kú nítorí ọmọ kan o kò sí ní táwọn fẹ́ ṣe sí ọ̀rọ̀ yẹn o ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ sí ìrìn àjò yẹn fúnra mi ojoojúmọ́ àti wá rìn àjò yẹn fúnra mi àwọn máa sọ pé kòkò tó ń jẹ ẹ̀fọ́ ìjẹ́fọ́ ló wà kòkò tó ń jẹ ẹ̀fọ́ ìjẹ́fọ́ ló wà ta ni kòkò tó ń jẹ ẹ̀fọ́ tó wà ń jẹ ẹ̀fọ́ ọ̀ ní sọ fún mi máa mú ìrìn àjò yẹn títí bàtàdé wa délé babaláwo kan àbílẹ̀ aláfa kan káàkiri kòkò tó wà ń jẹ ẹ̀fọ́ tó wà ń jẹ ẹ̀fọ́ ẹ sọ fún mi gangan wọn ò ní sọ fún mi náà wọ́n ṣàní pé wọ́n lè fún mi ní omi ọṣẹ kan àbọ̀ omi kan pé kí n lọ fi wẹ̀ tí n bá sùn màá rí ẹni tó wà ń bẹ̀ mo wá ṣẹ̀rí pé ìyá mi gangan ni nǹkan tó wà ní ẹ̀fọ́ yẹn. ìgbà tí wọ́n mọ̀ pé ìyá yín ló wà ń díẹ̀ ǹjẹ́ bí ìpadà rí ìyá yín. ìgbà tí mo mọ̀ pé ìyá mi ló wà ń díẹ̀ mi ò bá wọn jà mi ò lè bá wọn ṣe méjì wà Badagry Abẹ́òkúta náà mo wà mo rẹ̀ gba tírélà bíi mẹ́rin ní Abẹ́òkúta bàbá tí wàhálà máa ṣẹlẹ̀ ni mo fi Abẹ́òkúta rẹ̀ ní 2019 tí mo dẹ̀ jẹ́ pé ìyá mi pé kí ni nǹkan tí mo ṣe mo dẹ̀ gbọ́ sórí ilẹ̀ ìyá mi pé ìyá àwọn wà ní ìjọ 17-18 years bàbá mi káfíńtà ni ó ti fi yàwó méjì tẹ́lẹ̀ bàbá mi ara àwọn níbi táwọn ti ń kiri olùbọ̀ fún ìyá àwọn náà bá rí láti ibi school bí táwọn ti ń kiri olùbọ̀ ní dáàdì mi ti mú àwọn tó ti rí ìpàwọn náà ti di ìfẹ́jà wọn bàtà wọn rí ìpàwọn náà ti di ìfẹ́jà wọn wá gbà wọn lọ sí lókè ọlọ́run fún àwọn ṣẹ́rú fún àwọn jìyà ṣe inú ẹ̀ ni àwọn bí èmi àti àbúrò mi tó ń jẹ́ Tóyìn ìyẹn náà ti kúrò ní ọkọ̀ kejì báyìí pé inú ẹ̀ ni àwọn bí wa pé ìyá ẹ̀ ṣàpọ̀ ibi tí dáàdì mi wá fi oògùn di àwọn mọ́lẹ̀ sí ìlú òkè dáàdì mi fi oògùn di àwọn mọ́lẹ̀ ìyá àwọn náà oníṣègùn dẹni àgbàdẹ ni ṣùgbọ́n tó ti ń ṣe one or two things pé kọ́ máa wọ́n padà wálé ṣùgbọ́n àti gbàdúrà mi ṣàpadà sọ́dọ̀ mọ́ mi wọn ní yáyà mi wá jẹ́ pé dáàdì mi pé dáàdì mi yáyà mi wá sọ fún mọ́ mi pé fi Timothy lẹ̀ Timothy ṣe tiẹ̀ náà máa ṣe tí tòun fún so èrè ẹ̀ṣẹ̀ dáàdì mi ni mò ń jẹ báyìí. èrè ẹ̀ṣẹ̀ dáàdì yín lẹ̀ ń jẹ báyìí. bẹ́ẹ̀ ni sà. nítorí pé bàbá yín wọ́n fi agídí fẹ́ ìyá yín. bẹ́ẹ̀ ni sà. wọ́n wá dè ìyá yín mọ́lẹ̀ nílùú òkè. bẹ́ẹ̀ ni sà. wọ́n dè wọ́n mọ́lẹ̀ wọn ò jẹ́ wọn lọ. bẹ́ẹ̀ ni sà àwọn níbi dáàdì máa ń sọ pé ẹ̀mú ò lè mú orin tì lágbẹ̀jẹ̀. ìyẹn ìyá yín sọ bẹ́ẹ̀. bí dáàdì máa ń sọ bẹ́ẹ̀ bí ẹ̀mú kò kí mú orin tì lágbẹ̀jẹ̀. lẹ́yìn ìgbà tí ìyá yín ti wá padà sí Badagry àbí. ìyá mi ò padà sọ́dọ̀ dáàdì mi àti kékeré náà ti gbé wa sílẹ̀. níbo ni ìyá yín wà báyìí nísìnyí. bàbá sì gbé wa lọ́kùtà ní ìyá mi wà tẹ́lẹ̀ wọ́n bá ẹ̀sìn ìgbà tí mo ti hàn pé ìyá mi ni ó ń bá mi lájọṣepọ̀ fámìlì ìyá mi gọ̀gọ̀gọ̀ kàn sá fún mi ni ìyá mi tí kò ní bu Abẹ́òkúta bá wọn ní Kéré ni wọ́n wà wọ́n ní ọmọ ibi tó wà ní Kéré. ṣé ìyá yìí tan mọ́ ọ̀tàn ọmọ wọn lábẹ́òkúta yìí. bẹ́ẹ̀ ni ọmọ Abẹ́òkúta wọn ní owó owó díẹ̀ gbà ní yáyà mi ọmọ owó díẹ̀ gbà. ọmọ owó díẹ̀ gbà ní. ìjọba dé owó díẹ̀ gbà a máa lọ ní ẹgbẹ́ àlọ́ sọ̀nà ẹ máa bọ ilé yẹn láwọ́ díẹ̀ gbà. mi ò máa búlé wọn mi ò máa búlé yáyà mi yẹn. ọ̀dà nísìnyí kí nìkan tẹ̀ ń fẹ́ látọ̀ ọmọ Nàìjíríà báyìí. ọmọ Nàìjíríà ṣàánú mi ni o. wọ́n bọ̀. ẹ ṣeun wọn làgbà ìjẹ́ ọ̀rọ̀ yìí jẹ́ ẹ̀dẹ̀ fi tó àbá yín létí pé bàbá mi ǹjẹ́ mọ̀ pé ìyà ẹ̀ṣẹ̀ ni mo máa ń jẹ báyìí torí pé wọ́n ní ṣẹlẹ̀ fòògùn dé ìyá mi mọ́lẹ̀ nígbà tẹ́ mú wá sílùú òkè. bẹ́ẹ̀ ni sà nígbà tí mo kúrò ní Abẹ́òkúta ní 2019 sí wàhálà ẹ̀pọ̀ tí mo rí pé ìyá mi gbọ́dọ̀ bá mi ní àjọṣepọ̀ mo wá padà sí Badagry ní 2019 yẹn mo wá lọ bá dáàdì pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ dáàdì wa ni àwọn fún ìyá mi ní ṣùlọ́kà ni àwọn ti gbà kan ni kò bá sásùn gbogbo àwọn fámìlì dáàdì mi tí mo lọ bá wọn ní wọn dáàdì mi pa ní dáàdì mi ṣe nǹkan yẹn dáàdì mi lè pọ̀ mọ́ mi tán dáàdì mi tó mú pósítà yáyà mi ó lẹ̀ káàkiri pé ìyá ìyàwó òun ìyá àjẹ́ ni o ìgbà kan wọ́n jọ fa nǹkan yẹn gan wọ́n so ogun oríṣiríṣi síra wọn ìgbọ́n wọn lè pa láti para wọn báyìí dáàdì mi gan ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan lọ́wọ́ Badagry náà tẹ̀lé sí wọn ti kó Badagry náà tẹ̀lé sí wọn ti padà sílùú òkè báyìí. nílùú onílùú òkè. Ìkirè àpò mu ni.
tó yára mi jẹ́ pé wọn ní jẹ́ èèyàn láyé àwọn ọmọ tó bá bí náà ọ̀dẹ̀ ní jẹ́ kankan bẹ́ẹ̀ náà dẹ̀ ni bàbá mi ò jẹ́ kankan láyé àwọn ọmọ tí bàbá mi náà dẹ̀ bí náà èkó ògbé kan ní gbogbo wa. ọmọ mélòó ni ìyá yín bí fún bàbá yín? àwa méjì ni sà. Tóyìn àtẹ̀yìn àbí? bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin làkọ́bí? bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin ti márì kẹ́? mi ò tí ì máa ẹ̀sà mi ò lè bí wọn mi ò lè ṣẹ́ ní tì báyìí mi ò lè ṣe wọn kan. ẹ lè bímọ báyìí? mi ò lè bímọ. ara yóò jí pépépé ni? ara mi jí pépé nǹkan ọmọkùnrin mi ò kí ń dọmọ ni mi ò dẹ̀ gbọ́ pé obìnrin lóyún fún mi rí. ṣùgbọ́n ìmọ̀bìnrin ṣàṣepọ̀. mo máa ń móbìnrin náà ṣàṣepọ̀ sá. iṣẹ́ òun lè wá ń ṣe lọ́wọ́ báyìí tẹ wà. báyìí tírélà dẹ̀fà ní mi bàbá tírélà ni mo mọ̀ wà báyìí kò síṣẹ́ lọ́wọ́ mi bàbá gbogbo àwọn èèyàn ń sá fún mi ni kó wọn Nàìjíríà ṣàánú mi ni. ọ̀dà ẹ̀yin ọmọ Nàìjíríà ọ̀rọ̀ rẹ o torí méjì kọ́ méjì gbẹ̀dú òṣè soko akitiyan ni. ọ̀dà àwọn ìyàwó tí bàbá yín kọ́kọ́ fẹ́ àwọn méjì hun. bẹ́ẹ̀ sà. ṣé wọ́n bímọ fún bàbá yín? bẹ́ẹ̀ sà. àwọn ọmọ yẹn ń kọ́. gbogbo àwọn ọmọ yẹn náà ìkan wà ń bìnrin ìtọ́jú obìnrin àkọ́bí dáàdì mi ìbíní ló wà kò ń ṣàánú dáàdì mi náà kan kò ti dáàdì mi ìtọ́jú ọkùnrin náà jẹ́ bí àkọ́bí dáàdì mi náà yẹn náà wà padà ń gbé tó à ń ṣe jákujàku káàkiri. ohun ká sọ pé ohun tí ìyá àyà yín sọ ó mú gbogbo àwọn ọmọ tí bàbá yín bí. bẹ́ẹ̀ ni sà ìwọ yára máa sọ pé lẹ́yìn Ọlọ́run àwọn ló kàn ọ̀yá yẹn máa sọ pé lẹ́yìn Ọlọ́run àwọn ló kàn tó lọ́n gbàgbà rẹ̀ lọ́wọ́ ìyá ya mi máa sọ bẹ́ẹ̀. ìyá ìyá yín wá ń kọ́ báyìí. ìyá ya mi ti kú bí ọdún 4-5 sẹ́yìn ìyá tó bí mi lọ́mọ ló ń kọ́ntínú ibi tí ìyá mi bá ṣe dé. ìgbà tí ìyá ìyá yín kú ǹjẹ́ nǹkan kò nígbà tí ìyá ìyá yín kú nǹkan kò bàbá mi fẹ́ sọ̀rọ̀ yẹn. ìgbà tí ìyá ìyá mi kú ó lè rí pé ìyá ìyá mi kú àwọn ọmọ ẹ̀ ti kú tẹ̀lé bàtà ìyá mi náà ti kú náà àwọn àkọ́bí dáàdì mi àkọ́bí mọ́ mi tọ́jú ọkùnrin tí mo mọ̀ yẹn náà ó ti kú ìtọ́jú àbúrò bíi tó jẹ́ bí àbúrò kan sí mi náà jẹ́ pé bí ọmọ àkọ́bí mọ́ mi dáàdì mi tó jẹ́ bí ẹni ẹjẹ́ bí wọn ẹ̀gbọ́n sí mọ́ mi tọ̀dọ̀ mi ṣé yẹn náà ti kú máa Solomon náà ń pè yẹn náà ti kú. bọ̀ ìtọ́jú àkọ́bí ìyá àjàngbàdì gangan ìyá àjàngbàdì ìyá ìyá mi gangan Bàrágì ló wà tó tẹ̀lé sí báyìí wọ́n gbà mo gbọ́ gbogbo ìtàn yìí ni mo gbọ́ pé ìyá àjàngbàdì fẹ́ gbé agbára fóun òun dẹ̀ ti mọ Jésù Kristi òun ò lè gbàgbára ẹ̀ lòun fi wá sá fún ìyá àjàngbàdì because mi ò mọ̀ nínú ìdílé ìyá àjàngbàdì bá mo lọ Bàrágì ní 2019 yẹn tí mo gbọ́ gbogbo sórí ẹ̀ mo ṣe àlọ́ bẹ́ẹ̀ nìyẹn obìnrin ni àkọ́bí ìyá àjàngbàdì mi ò mọ̀ ara nínú family ó ṣe àlọ́ pé ìyá àjàngbàdì fẹ́ gbàgbára lóun lọ́wọ́ òun dẹ̀ ti gba Jésù Kristi òun ò lè gbàgbára kan tọmọ Nàìjíríà bá dé bẹ̀rẹ̀ bá lọ bèrè ọlọ́wọ́n bẹ́ẹ̀ náà dẹ̀ ló dẹ̀ ṣe máa rí sà. padà àwọn mélòó ni ìyá yín bí. ìyá mi ti kó ilé ọkọ kẹrin báyìí. kílẹ̀ wí. ìyá mi ti kó ilé ọkọ kẹrin báyìí ìyá mi ò sí ilé ọkọ kẹrin báyìí. mi ò gbọ́. ìyá mi ti kó ilé ọkọ kẹrin báyìí. ìyá yín ti kó ilé ọkọ kẹrin báyìí. bẹ́ẹ̀ ni sà. ṣé gbogbo ilé ọkọ kẹrin ni ìyá yín ọkọ mẹ́rin ni ìyá yín bímọ sí. bẹ́ẹ̀ ni sà. ọmọ mélòó ni ìyá yín wá ọmọ mélòó ni ìyá yín bí gan tààrà. ilé ọkọ kejì ó bí ọmọ kan síbẹ̀ ilé ọkọ kẹta. ó di mẹ́ta mọ́ ti yín. bẹ́ẹ̀ ilé ọkọ kẹta náà bí ọmọ kan síbẹ̀. ó di mẹ́rin mọ́ ti yín. ilé ọkọ kẹrin ìmọ̀ọ́mù òkè odò náà fẹ́ ìmọ̀ọ́mù òkè odò bí lẹ́yìn tójú bọ́ iná ti báyìí náà pàdé so wọ́n wá bí ọmọ méjì síbẹ̀ kékeré làwọn ẹ̀yọ́ kan kò bẹ̀rẹ̀ kan. ọmọ wa jẹ mẹ́fà. bẹ́ẹ̀ ni ìgbà tí ìmọ̀ọ́mù yẹn pálágbára ni wọ́n ìyá dìde lọ kọ́lé fún wọn gan ni ìgbà tí yẹn pálágbára ni wọ́n lóhùn ìwà ọmọkọ tó ṣẹlẹ̀ láàrin wọn tó ìfẹ́ra wọn sílẹ̀ ó bá àti ìyá mi ò sí ilé ọkọ báyìí. àmọ́ mẹ́rin mẹ́fẹ̀ẹ̀fà wa ń kọ́ báyìí. ara mi nìkan mo rí because everybody kọ́ mi ìyá kọ́ mi bàbá kọ́ mi ẹni ọkọ̀ kí n wà bí mi ṣe wáyé. àwọn àǹtí yín tó yìn àbúrò yín tó yìn òun yàn wá yín. kò ń wá mi o because there is that nǹkan tí mo sùn tí mo rí pé ó wà ní ẹgbẹ́ pẹ̀lú àwọn ìyá mi ṣe mi àti àtàtọ́jú ni wá tí bá dẹ̀ ń fọ́tò àbúrò mi gbé wọn mú lọ lébàá pé mo fẹ́ lọ máa wò mí ní mo délé ṣòwò wọn ti gbé òkùnkùn láwọn ìmọ́lẹ̀ lè mi. ọ̀dà ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun ẹ jẹ́ àjọ dá sọ̀rọ̀ yìí wò bá a bá lè rí ọ̀nà àbáyọ fún arákùnrin yìí kọ́lọ̀ wọn tiẹ̀ gba ìṣàkóso wọ́n ní pé nǹkan tó ń ṣe arákùnrin yìí sì ni pé bàbá súnmọ́bìnrin kò lè dọ́mọ èmi àbí ẹlẹ́ẹ̀kejì ni pé bàbá ń ṣiṣẹ́ mbì kan wọ́n padà dá dúró ń bẹ̀ ni wọ́n ti wá àwọn èèyàn wá ń sá fún wọn ò fẹ́ gbéṣẹ́ fún ìdí nìyí tó fi jáde pé kí là á ṣe o ọ̀rọ̀ rẹ̀ 0905 008 9879 0905 hello
ẹ kálẹ́ sà. ẹ ṣeun sà. ẹ ṣeun. à ń gbọ́ yín sà. à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yín. Oúnjẹ sí mi gan fúnra mi àti ọlọ́wọ́ ni mo ọlọ́pàá mi tó bá mi orí ọ̀tà. Ọ̀dà. Orí ọ̀tà àbí àdúgbò gbà. Ẹ ṣeun. Ẹ̀yin àlọ́ mi gbọ́ ṣe ẹ̀rọ lọ́wọ́ báyìí sí mi gan. Ẹ ṣeun. 0905 008 9879 tàbí 0704 7879. Hello. Ẹ kálẹ́ sà. Ẹ mà kálẹ̀. Yes sir, wájú yàtọ̀ sẹ́lẹ̀ sọ̀rọ̀ láti London. Ọ̀ya. Ó tún ti pé mi ìgbọ́ ètò yẹn láti ìbẹ̀rẹ̀ bọ́ tí nǹkan tí mo kọ̀ yíyàn ni pé kò yí sí kéèyàn jẹ́ ọlọ́ba kan. Àwọn tún nìkan ni tó kò sí ló máa dàbí pé bóyá pé ogun tó ń jà àbí kankan bóyá láti ìdílé ló ti wá àti láàárín ẹ̀gbọ́n sábúrò mi tó òun ní nǹkan tó ṣẹlẹ̀ bọ́ tó ọlọ́run á gba gbogbo fún lórí ayé. Ọ̀dà. Ẹ ṣeun. Ẹ jẹ́ kí n sáré dé. Hello. Hello ma, ẹ kó ń rédíò yín ẹ dákùtù lọ lọ́hùn. Hello. Ẹ kálẹ́ mà. Ẹ ṣeun. Ẹ kó ń rédíò yín. Ẹ máa kó ń rédíò yín, ó ń dà wá láàmú, ó hàn án lè mọ̀ ń bí. Hello. Ẹ kálẹ́ sà. Ẹ ṣeun. Ẹni tọ́lọ́ mọ̀ ni. Ó ń sọ̀rọ̀. Ẹ̀sà ṣe rí ohun tó ń ṣẹlẹ̀ sárákùnrin yẹn. Bẹ́ẹ̀ni. Kò sí ohun kankan tó lè ṣe ju pé ó jìnnà sí ìyá ẹ̀ réréréréréré. Kó jìnnà sí ìyá rẹ̀ gbápátá. Ó jìnnà sí ìyá ẹ̀ pátápátá. Ẹ wọ́n ti jìnnà sí ìyá náà. Ó lọ sórí òkè kó lọ gbàdúrà. Kó lọ sórí òkè lọ gbàdúrà. Ìyá náà lè máa ṣẹlẹ̀ nínú ayé ẹ̀. Ó jìnnà táwọn bí ẹ̀rọ tó ti yẹn ni. Kí lorúkọ ti yín sà? Ok, ẹ̀nà ọlọ́run máa bí. Bẹ́ẹ̀ni mà. Ṣé ẹ̀yin lè pe ẹ ló sà? Bàbá tó sọ̀rọ̀ tán yìí máa fi aago mi lẹ̀, ẹ pè mí lẹ́yìn ètò. Tẹ bá pè mí lẹ́yìn ètò á jọ sọ̀rọ̀. Ẹ jẹ́ àwọ̀ ọ̀nà àbáyọ fọ́mọkùnrin yìí ni. Hello. Ìdákùn dáre mò ń bọ̀. Hello. Hello, ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ sà. Ẹ pé ètò ẹ̀kọ́ àtúnṣe. Adúgbò Olódùmarè. Ìṣàwà pẹ̀lú àbọ̀ ọlọ́run á wà ní ìlú. Àmì Olódùmarè. Ẹ ti fẹ́ kó jẹ́ àwọn gbogbo ọmọ Nàìjíríà pátá nǹkan ìlú náà kò ní dáa. Àmì o. Orúkọ tèmi ni Gọ́fẹ́ Dáwọ̀dà Fúnka láti Ayétòrò ní ìdíje. Ẹ ṣeun láti Ayétòrò, ẹ ṣeun.